Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Olódùmarè. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ káàkiri àgbáláyé, èmi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè, ẹni ìpè Olúwa Olúfẹ́mi ọmọ Gbádébóyèga, tí mo fi orílẹ̀-èdè Nàìjíríà ṣe ibùjókòó, ṣe ibi orí dání sí là ń gbé. Mo wà ní ìlú Adó Èkìtì, ní olú ìlú ìpínlẹ̀ Èkìtì, the capital city of Ekiti State. Lórúkọ Jésù yóò dára fún wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, bí ìṣe mi káàkiri gbogbo àgbáláyé, nítorí Ọlọ́run ṣe mí ní aládùúrà àti wòlíì fún ìran ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Níbikíbi tí wọ́n bá wà káàkiri àgbáláyé, lórúkọ Jésù yóò dára fún ọ. Mo gbàdúrà fún ọ. Lórúkọ Jésù kó bá àánú pàdé. Gẹ́gẹ́ bó ṣe bá ètò yìí pàdé, gẹ́gẹ́ bó ṣe bá broadcast yìí pàdé, kó bá àánú Ọlọ́run pàdé. Májẹ̀mú tó sàmì àgbélébù sínú mọ́tò tí wọ́n tilẹ̀kùn ẹ̀ tí ò sẹ́ni tó ṣílẹ̀kùn yẹn. Májẹ̀mú àti àṣẹ àti agbára tó sàmì àgbélébù pẹ̀lú òróró ìfihàn, anointing oil, tó fi ṣàmì àgbélébù sí windscreen mọ́tò tí a tilẹ̀kùn rẹ̀ tí ò sẹ́ni tó ṣí, tí ẹni tó ní mọ́tò dẹ̀ dé ní òwúrọ̀ tó ń wo àgbélébù tí a ti yà sára windscreen láti inú mọ́tò tí kò sẹ́ni tó ṣílẹ̀kùn ẹ̀, tẹ́ni tó ní mọ́tò tó ṣílẹ̀kùn ẹ̀ tó sì rí pé inú náà ti design àgbélébù yẹn sí windscreen yẹn gàdàgbà tán sì fi anointing oil design àgbélébù yẹn. Májẹ̀mú tó design àgbélébù sínú mọ́tò tí a tilẹ̀kùn ẹ̀ láìsẹ́ni tó ṣí, májẹ̀mú náà lórúkọ Jésù kó mú ọjà gbangba, kó mú ọjà náà. Níbikíbi tó bá wà káàkiri orílẹ̀-èdè àgbáláyé, tó bá wà ní Nàìjíríà, mo gbàdúrà fún ọ. Bó ṣe ò kí Nàìjíríà nira tó, lórúkọ Jésù kò ní nira mọ́ ọ. Tó bá wà ní òkè òkun, ní orílẹ̀-èdè kórílẹ̀-èdè tó bá wà ní òkè òkun, lórúkọ Jésù májẹ̀mú yẹn náà kó sọ ọ́ di orí àpèsìn níbẹ̀, kó sọ ọ́ di agbanisíṣẹ́ níbẹ̀, kó fi ẹsẹ̀ rẹ múlẹ̀. Ó ti rí bẹ́ẹ̀, kò lè yí padà. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, ní orúkọ Jésù. Lónìí, láì fi àkókò ṣòfò, mo fẹ́ kó kíra ẹ kú oríire níbikíbi tí o bá ti ní àǹfààní láti gbọ́ broadcast tó lágbára yìí. Yes, kíra ẹ kú oríire o. Ní òní, Ọlọ́run ní kí n máa fi ojútùú sí ogunkógun tó bá ń ja ẹ̀dá. Kì í ṣe bí kéèyàn ní àìsàn ní àgọ́ ara o, kì í ṣe bí kéèyàn ti fara gbọ́fà o, kì í ṣe bí kéèyàn ní àìlera kan ní àgọ́ ara o, ṣùgbọ́n ogun tí mo mú wá lónìí, ojútùú sí ogun àìríṣe, àìríná, àìtẹ́gbẹ́, ìfàsẹ́yìn, ìjákulẹ̀, ìbànújẹ́, ìròbìnújẹ́, àìní ìlọsíwájú, àìní ìgbéga. Irú àwọn ogun báyìí ni Ọlọ́run fi hàn mí pé kí n mú ojútùú wá. Ọlọ́run sì fi ojútùú yẹn hàn mí. Ojútùú àkọ́kọ́ tí màá fi hàn ọ́, bóyá o ti ń ní ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, bóyá o ti ẹ̀ ní ìwé ẹ̀rí, o kẹ́kọ̀ọ́ kàkàgboyè, o wáṣẹ́wáṣẹ́, o ò dẹ̀ ríṣẹ́ náà, o ń ṣe interview, ìjákulẹ̀ ló ń bá pàdé ńbẹ̀ nígbà tí wọ́n máa gba àwọn míì wọn nígbà ẹ́. Ní bóyá o níṣẹ́ rere lọ́wọ́, o ní àkójọ, bóyá o ní àwọn ènìyàn tó yẹ kán ràn ọ́ lọ́wọ́ tó jẹ́ pé o ń bá wọn sọ̀rọ̀, o ń tọrọ, wọn ò ràn ẹ́ lọ́wọ́, wọ́n pa ọ́ tì ní. Bóyá o jẹ́ ẹni tó kún fún potentials, o jẹ́ ẹni tó kún fún àrísìkí, síbẹ̀síbẹ̀ ò rí ògolo, ogun àìrógolo gbogbo, lórúkọ Jésù nínú ayé ẹ̀ ó di àwátì lónìí. Wá, ọ̀nà àbáyọ kan tí Ọlọ́run tún fi hàn mí ni pé, nítorí ní àkókò kan èmi náà wà nírú ipò tó wà yìí.
ìjákulẹ̀ pọ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe mí ní olóye ènìyàn. Èmi tí mo kàwé, tí mo kẹ́kọ̀ọ́ gboyè ìmọ̀ òfin, tó yẹ kí n máa ṣiṣẹ́ amòfin, tí Ọlọ́run ní kí n lọ gbá gbogbo àdúrà, pé tí n bá gbá gbogbo àdúrà yẹn ikú ló kàn, pé kí n máa sìn òun ni, nítorí àmì ìpè yìí ti ń bá mi bọ̀ láti ọjọ́ tó ti pẹ́. Kì í ṣe pé mi náà ò mọ̀ pé mo ní ìpè, ṣùgbọ́n mi ò fẹ́ ṣe iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run, mi ì fẹ́ ṣe rárá. Mo kàwé yẹn tán, mo ń struggle kiri, Ọlọ́run dẹ̀ ń ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n ó tó àkókò kan, Ọlọ́run ní àfi tí n bá sìn, nítorí pé potentials àti oríṣiríṣi gbogbo ìlànà àti ìrírí tóun ti mú ayé mi là kọjá, àwọn ẹ̀dá ọwọ́ òun tó nílò ẹ̀, ó ní wọ́n wà káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé. Ṣùgbọ́n èmi kọ̀, mo ní mi ò ní sìn, Ọlọ́run ní ikú ló máa kàn tí n bá ṣe. Mo sì bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ láti ṣe o. Mo bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ láti ṣe. Mo ń gbìyànjú, mo ń ṣe. Tí n bá gbàdúrà fún yàn, àdúrà ń gbà. Bí mo sọ tẹ́lẹ̀, a rí bẹ́ẹ̀. Àwọn èèyàn ń jẹ àǹfààní mi ní ọ̀tún lósì. Ṣùgbọ́n ó ṣe ni láàánú. Ó déndé ọdún 10 tí mo kọ́kọ́ ti fi ń jẹ́ iṣẹ́ ìránṣẹ́, tí mo fi ń ṣiṣẹ́ Ọlọ́run, tí mo fi ń sin Ọlọ́run, tí mo fi ń ṣiṣẹ́ ìránṣẹ́. Èmi gan di ẹni tí ò ní ju aṣọ kan lọ́rùn, ṣòkòtò kan ń dì mọ́, bàtà ẹyọ kan tó kù sí mi lẹ́sẹ̀. Ẹsẹ̀ mi ti ń kanlẹ̀ láti inú sóòlù, ẹsẹ̀ mi ó ti jẹ kúmbà, ó ti lu tó ẹ̀pẹ́, ẹsẹ̀ mi ti ń kanlẹ̀ lábẹ́. Mi ò ní rówó wọ táksì, mi ò ní rówó wọ mọ́tò. Anywhere tí n bá fẹ́ lọ, ẹsẹ̀ ni màá fi rìn lọ, tí màá fi rìn padà. Níbi tí èṣù fi ojú pọ́n mi tó, mo dẹ̀ ń gbàdúrà. Mo dẹ̀ ń gbàdúrà fún àwọn èèyàn tí Ọlọ́run ń dáhùn. Èmi náà dẹ̀ ń gbàdúrà fúnra mi, ṣùgbọ́n kò sí ìyípadà. Ṣùgbọ́n ó yà mí lẹ́nu níjọ́ tí Ọlọ́run kó gbogbo àdúrà mi pọ̀ tó fẹ́ dáhùn ẹ̀. Ọ̀nà àrà ọ̀tọ̀, ọ̀nà àdìtú ni Ọlọ́run gbà wá. Nítorí pé lójú oorun ni mo ti rí bàbá funfun yìí. Bàbá funfun yìí ó jí mi. Ìgbà tí mo jí báyìí, mo ń wo bàbá funfun lókè. Bàbá funfun yẹn ló ní, ọmọ mi, ó ní wàá lọ wá ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì. Mo ti máa ń gbọ́ ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì, ṣùgbọ́n báwọn èèyàn ṣe ń túmọ̀ ẹ̀ sí, tí máa ń gbọ́ bí ìgbà tó jẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ yẹn o, àwọn àjẹ́, àwọn ẹlẹ́mìí òkùnkùn nìkan ló máa ń jẹ, ni wọ́n ní àwọn èèyàn kì í jẹ. Ṣùgbọ́n lójú oorun, adẹ́dà, bàbá funfun tó pera ẹ̀ ní aṣẹ̀dá, bàbá funfun tó pera ẹ̀ ní tó pera ẹ̀ ní ẹlẹ́dàá, tí ó jẹ́ pé gbogbo ara ẹ̀ báyìí, gbogbo skin ẹ̀ báyìí tó dúdú lára mi, gbogbo ẹ̀ funfun bí ìtaṣọ funfun mi ni gbogbo ara ẹ̀. Nǹkan kan ṣoṣo tó dúdú lára bàbá yẹn tí mo rí ni kóró ojú, kóró tó dúdú lójú yẹn ó tán. Irun ẹ̀ funfun, gbogbo ara ẹ̀ funfun bí aṣọ funfun ni, bí paper funfun, like snow. Bàbá yẹn ní òun ni ẹlẹ́dàá. Bàbá yẹn ní, Olúfẹ́mi, ó ní tó bá ti dìde lójú oorun, ó ní lọ wá ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì, ó ní lọ wá odidi atare kan. Nǹkan méjì mo mọ̀, ṣùgbọ́n báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ nípa ẹ̀ bí ìgbà tó jẹ́ pé àwọn ẹlẹ́mìí òkùnkùn nìkan ló ń lò wọ́n ni. Ṣùgbọ́n bàbá funfun tó lóun ni adẹ́dà, tó lóun ni ẹlẹ́dàá, bàbá ní tí n bá ti dìde, ó ní kí n lọ wá ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì ẹyọ kan, ó ní kí n lọ wá odidi atare kan. Ó dẹ̀ sọ fún mi tí n bá ti rí nǹkan méjèèjì yẹn, kí n ṣe báyìí, kí n ṣe báyìí, kí n ṣe báyìí, kí n ṣe báyìí. Tí n bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ tán, kí n gbàdúrà, kí n ní kí Ọlọ́run kó lànà fún mi, kí n ní kí òun ẹlẹ́dàá kó la ọ̀nà fún mi, pé kí n sọ pé kí ọwọ́ ayé kó má ká mi mọ́. Dáa, mi ò lè sùn mọ́ títí ojú fi mọ́, torí aago 3 òru ni. Torí ìgbà tí bàbá yẹn lọ tán, tí mo tanná, ó jẹ́ aago 3 òru. Aago 3 òru ni bàbá yìí sábà máa ń wà. So ìgbà tó júmọ́, mo gbìyànjú láti wá nǹkan méjèèjì yẹn. Aago kan ọ̀sán gangan ni wọ́n ní kí n ṣe bọ́n ṣe ní kí n ṣe. Mo gbìyànjú láti ṣe bọ́n ṣe ní kí n ṣe kinní yẹn. Mo ṣe kinní yẹn o. Mo lo ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì kan àti odidi atare kan. Mo fi ṣe bí bàbá funfun tó pera ẹ̀ ní
ẹlẹ́dàá tó ní kí n ṣe. Mo ṣe lọ́jọ́ yẹn, kò sí nǹkan kan tí mo rí. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kejì ní dédé bí aago 3 ọ̀sán tí mo sùn sí long chair ní pálọ̀ nínú ilé mi, tí mo ń ronú wá ọ̀nà àbáyọ, tí mo ń finú mi gbàdúrà, mo kàn tajú kán mo kàn ní ìfúnra ni. Mo kàn ní ìfúnra. Mo ṣe ní ìfúnra báyìí ni mo la ojú mi torí mo ti ń tòògbé lọ. Lílajú tí mo dẹ̀ lajú báyìí ni mo ń wo ìyá kan, ó ti balẹ̀ bàgẹ̀ síwájú mi nínú pálọ̀ mi yẹn. Ìyá yẹn kì í ṣe ìyá tó sanra bẹ̀bẹ̀bẹ̀ o, ṣùgbọ́n kò ń ṣe ẹni tí mo rí rí. Ìyá kan tó rí kékéké ni, kò lára. Ó wá róṣọ mọ́yà, aṣọ ìró kan ló ró mọ́yà, kò wọṣọ mi o. Ó róṣọ mọ́yà tí mo ń wo gbogbo àyè ẹ̀ báyìí. Kò dẹ̀ sí nǹkan kan tí ó wé sórí, ṣùgbọ́n ó dirun. Irun tó ń dì tó ń bí ìgbà tí wọ́n ń kórun yẹn. Ó bó ṣe ṣerun ẹ̀ nìyẹn. Ó ní pélé. Obìnrin dúdú ni. Ó róṣọ yẹn mọ́yà, ọṣẹ yẹn ló lọ sísàlẹ̀ sí bẹ́sẹ̀. Mo ṣe tajú kán tí mò ń wò báyìí. Ó kàn ṣíwọ́ sí mi bí eléyìí ni, ó dẹ̀ rẹ́rìn. Ó dẹ̀ fẹ́ fà mọ́ mi. Bí mo ṣe rí pé mi ò tún rí obìnrin náà mọ́ nìyẹn. Torí èmi ò fẹ́ dì mọ́, ṣùgbọ́n òun fẹ́ dì mọ́ mi, ó dẹ̀ rẹ́rìn sí mi. Bójú mi tún ṣe ká nìyẹn. Mo wá fi ẹ̀mí béèrè pé kí ni ìtumọ̀ yìí? Ọlọ́run ní àwọn ayé ti gbà fún mi. Ìṣẹ̀lẹ̀ yìí ò yé mi dáadáa, ṣùgbọ́n mo fi ẹ̀mí béèrè lọ́wọ́ Ọlọ́run, kí ni mo rí yìí? Lẹ́yìn ìgbà tí mo gbọ́ pé àwọn ayé ti gbà fún ọ, kíra ẹ kú oríire. Mo fi ẹ̀mí béèrè kí ni ìtumọ̀ ilé pé àwọn ayé gbà fún mi, èmi ìránṣẹ́ Ọlọ́run. Torí ohun tí tèmi ń rò pé tán bá ní ayé, mo máa ń rò pé bóyá àwọn èèyàn ló ń jẹ́ ayé, tàbí àwọn èèyàn burúkú, àwọn èèyàn ìkà. Ṣùgbọ́n ẹlẹ́dàá jẹ́ kó yé mi wípé inú ayé tí èmi àti ìwọ wà yìí, ayé tí èṣù ni. Èṣù ló sì ń ṣàkóso ayé yìí àti àwọn ọmọ ogun rẹ̀, tí ìwé mímọ́ sọ wípé wọ́n pọ̀ bíi ti yanrìn ilẹ̀. Àwọn ọmọ ogun rẹ̀ ní àwọn agbára tó ń lò láti gbé ẹ̀dá ṣubú. Ọlọ́run jẹ́ kó yé mi pé òun dá àwọn ọmọ ènìyàn ní àwòrán ara òun, àwòrán ológo, láti wá lo ògo láyé ni, láti pé ká lè máa shine, ká lè máa lọ́lá, ká lè máa yan. Ọlọ́run ní ṣùgbọ́n èṣù tó wà nínú ayé, balógun ayé, ni kì í jẹ́ kí àwa àyànfẹ́ òun, àwa ọmọ òun rí ògo yẹn lò bóun ṣe fẹ́. Àfi ẹni tí àwọn ayé yẹn bá yọ̀ǹda. Bẹ́ẹ̀ ni, ìdí èyí ni àdúrà fi ṣe pàtàkì. Àdúrà tún wà o. Oríṣiríṣi àdúrà ló wà. Àdúrà ká tura wa sí òwò, ká wólẹ̀ ká bọ́ Ọlọ́run sọ̀rọ̀, ó wà. Ọlọ́run wípé bẹ́ẹ̀ ni àdúrà irú èyí tó ń fi hàn mí kí n ṣe yìí pé ó wà, nítorí ó lóhun tó ń jẹ́ èèwọ̀ àwọn ogun èṣù wọ̀nyí. Ó lóhun tó ń jẹ́ èèwọ̀ àwọn ayé, tó sì jẹ́ pé òun Ọlọ́run náà lòun dá àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ wọn láti ìpilẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n ó wá kù ẹni tí Ọlọ́run bá fi òye rẹ̀ fún. Nítorí náà, ẹ̀yin èèyàn mi, ẹni tí ayé bá gbà fún láráyé ń pè lọ́kùnrin. Lórúkọ Jésù yóò dára fún ọ. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, mo fi Ọlọ́run búra, mo fi ìpè mi búra. Inú oṣù yẹn ni owó bẹ̀rẹ̀ sí wọlé fún mi. Gbogbo ọpọlọ tí mò ń lò tí ò wọ́ọ̀kì tẹ́lẹ̀, tó ń dàbí pé ayé ti fẹ́ parẹ́, ọpọlọ òun náà ni mò ń lò nígbà tí owó bẹ̀rẹ̀ sí wọlé lọ́tùn
lósì. Nǹkan tí mo ń ṣe tẹ́lẹ̀ tó jẹ́ àpatì, tó jẹ́ àkọ̀tì, tó dàbí pé mi ò gbọ́n, òun náà ni mo kúkú ń ṣe lọ. Ló wá dàbí pé èmi ló mọ̀ ọ́ ṣe jù láyé. Lórúkọ Jésù yóò dára fún ọ. Arúgbó kọ́rin kì í ṣe bàbá mi, ọba ọlọ́run funfun, ọlọ́run mímọ́, ọba àlà, àlà funfun bò, òrìṣà ńlá nínú àwọn òrìṣà, ọba tí gbogbo ẹ̀dá ń bọ. Lórúkọ Jésù kó fi ọ̀nà hàn. Lórúkọ Jésù yóò dára fún ọ. Láti ìgbà náà ni ọ̀nà mi ti là o. Débi pé èmi gan náà, irú nǹkan tí Ọlọ́run ní kí n ṣe yẹn, àwọn tó bá ti tọ̀ mí wá pẹ̀lú ìráhùn wípé ọ̀nà dí, ọ̀nà ò là, àwọn dájà sílẹ̀, ọjà ò tà, àwọn ní àwọn tó yẹ kó ràn wọ́n lọ́wọ́ láyé, wọn ò ràn wọ́n lọ́wọ́, ọ̀nà dí mọ́ àwọn. Láti ìgbà náà tí n bá ti ní ó yá, ẹ ní nǹkan báyìí, ẹ ní nǹkan báyìí ni ẹ wá, màá ṣe fún wọn. Láti ìgbà náà lèmi náà ti ń ṣe láti fi ran àwọn ẹ̀dá ènìyàn lọ́wọ́ nílé lóko, ní òkè òkun, níbikíbi tó bá wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Tá a bá ti lè gẹ́ẹ̀tì nǹkan méjì yẹn, tá a bá ti lè pákéjì ẹ̀, tá a bá ti dé ìṣẹ̀lẹ̀ tó bá ti dọ́dọ̀ ẹ̀, torí ìwọ tó sí ní Nàìjíríà ni o. Tó bá ti dọ́dọ̀ ẹ̀, màá sọ bó ṣe máa ṣe. Lórúkọ Jésù yóò dẹ̀ dára fún ọ. Ìwọ tó wà Nàìjíríà tó sí nítòsí mi, nítorí ìlú Èkìtì ni mo wà. Ìwọ tó wà Nàìjíríà tó sí nítòsí mi, tó lè wá sọ́dọ̀ mi náà, bákan náà la ṣe máa ṣe. Bá ti sọ fún ẹ lọ ra nǹkan méjì yìí, tó bá ti rà tó dẹ̀ jẹ́ kí n mọ̀ pé o ti rà, màá sọ fún ẹ bó ṣe máa ṣe, yóò dára fún ọ. Tó bá yẹ kí ìwọ tó wà nítòsí mi ni, màá ní kó ra nǹkan méjèèjì yẹn wá bá mi. Tó bá dẹ̀ ti wá bá mi, màá ní kó ṣe bá, yóò dára fún ọ. Lórúkọ Jésù ó ṣe rere. Ká dúró lórí ìyẹn lónìí. Tó bá tún di ní àkókò tí Ọlọ́run bá yọ̀ǹda, màá tún mú àdìtú ọ̀nà ọ̀la Olódùmarè mi wá. Lórúkọ Jésù, ẹ lọ ṣe rere o, ẹ lọ rí àánú gbà. Ó ti rí bẹ́ẹ̀, kò lè yí padà láì. Orúkọ Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí, èmi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè, ẹni ìpè Olúwa Olúfẹ́mi ọmọ Bádégbóyèga. Nọ́mbà ìpè mi particularly lórí WhatsApp 07037993902. lórí WhatsApp ni o ló ti máa fi voicemail sílẹ̀ fún mi. Pàápàá jùlọ tó o bá sí ní orílẹ̀-èdè Nàìjíríà tó fẹ́ bá mi sọ̀rọ̀, add nọ́mbà mi yẹn lórí WhatsApp, sọ̀rọ̀ sí, fi gbólóhùn lẹ̀ síbẹ̀ sórí WhatsApp voicemail. Màá dá ẹ lóhùn tó máa tẹ́ ẹ lọ́rùn. Nígbà tí n bá ń dá àwọn tó wà ní online, tí n bá ń dá wọn lóhùn, màá dá ẹ lóhùn tí ó tẹ́ ẹ lọ́rùn o. Fún àǹfààní àwọn tí ò sí ní orílẹ̀-èdè Nàìjíríà, nọ́mbà mi WhatsApp tó máa fi bá mi sọ̀rọ̀, gbólóhùn tó máa fi bá mi sọ̀rọ̀ lórí WhatsApp tó máa fi voicemail sílẹ̀, ó ní +234 7037993902 +234 7037993902. Wòlíì Olúfẹ́mi. God bless you. Ó ṣe rere o.